ní àárọ̀ Monday ní iléeṣẹ́ ọlọ́pàá wà àwọn ọlọ́pàá tẹ Ọláolúwa Ajíṣọmọ. Ṣé rí Ọláolúwa Ajíṣọmọ yẹn, òun àti ìyá ẹ̀ àti àbúrò ẹ̀ ni wọ́n ti gba agbófinrìn pé wọ́n ti gba visa Belgium. Ọlọ́pàá ni bàbá wọn, ṣùgbọ́n bàbá àwọn àti ìyá wọn ò sí mọ́. Àwọn ọmọ ẹ̀ sì ń ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn. Bàbá yẹn ò fara mọ́. Ìgbà tí wọ́n ṣe nǹkan tí wọ́n máa ṣe yìí tán, iléeṣẹ́ ọlọ́pàá làwọn ń wá wọn. Ẹ má gbàgbé, ìgbà tí wọ́n gbọ́ fèrèfèrè pé wọ́n ti gba visa, wọ́n ti lọ làwọn ọlọ́pàá ṣe lọ mú ìyá ẹ̀, ìyẹn Ọmọlára Ajíṣọmọ. Ìyá wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ẹ má gbàgbé pé wọ́n ṣẹ̀rífù àti olùṣọ́ ó ti wà nítọ̀dọ̀ àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ o. Ọmọ olùṣọ́ obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́ mú yẹn wọ́n ti fìyẹn lẹ̀, wọ́n ti mú olùṣọ́ lẹ̀, wọ́n kàn fìyẹn ṣàtọ́nà ni wọlé. Ìgbà tó dọjọ́ Monday tí ọwọ́ tẹ Ọláolúwa ní àdúgbò Alákùkọ nílùú Èkó, ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n máa mú lọ sí station wọn, ìyẹn tẹ̀sán àbíbò làwọn Yorùbá ṣe ń pè é, wọ́n mú dé tẹ̀sán àwọn ọlọ́pàá. When they got there, wọ́n ní àwọn ọlọ́pàá wá mú Ọláolúwa, wọ́n wá lọ fi hàn ṣẹ̀rífù níbi tí ṣẹ̀rífù wà. Pẹ̀tọ̀ wo Ọláolúwa rèé, ọwọ́ ti tẹ̀ ẹ́, wọ́n mú lọ sí sẹ́ẹ̀lì mi. Wọ́n wá padà lọ sọ fún ṣẹ̀rífù pé tọ̀ ṣótán tó dẹ̀ ti wà bíi láti gbà tá a ti mú ẹ tó sì ń parọ́. Irọ́ ni ṣẹ̀rífù ń pa látọjọ́ tó ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá pé òun ò mọ nǹkan kan pa ẹ̀. Ṣùgbọ́n lójú ti tèmi, bóyá àwọn ọlọ́pàá wọn ò rí lè tọ́ṣù ẹ̀ dáadáa ni. Tàbára èyí bóbó mọ́yà, ìka ṣèkánú méjèèjì. Nígbà tó rí pọ́wọ́ ti wá tẹ Ọláolúwa, ó wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàbòròbò torí wọ́n sọ fún un pé Ọláolúwa ti jẹ́wọ́. Ẹ wò mí, àdúrà mi ní pé Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kémi àti yín ó ṣìrìn. Ìrìn àjò àlọ́ òde àtèmi àti yín, a ò ní rìn, a ò ní jẹni tí wọ́n wá, a ò ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nà, a ò ní rìn lọ́jọ́ tí ilẹ̀ fẹ́ mẹ̀jẹ̀, a ò ní pàdé ẹni tí ò láàánú. Ní ọjọ́ burúkú èṣùgbọ́mímú yìí, ohun tá a rí gbọ́ ni wípé bí ṣẹ̀rífù ṣe kúrò òun àti arábìnrin àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n jọ pàdé arán tí wọ́n sọ̀rọ̀ tí yẹn gba oúnjẹ tó bá rà wá tó ní kó máa padà sílé tí yẹn ń pè é. Ìgbà tí ó rìn ọlọ́mọjà ṣèrìn, àwọn ṣẹ̀rífù wọ́n ń ṣèpàdé ẹgbẹ́ òkùnkùn lọ́wọ́. Ọlọ́rẹ́, wọ́n ń ṣe ìpàdé ẹgbẹ́ òkùnkùn wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì. Òun fẹ́ gbábẹ̀ kọjá nítorí ibẹ̀ ló yá sọ́dọ̀ tiẹ̀. Ni wọ́n bá dá dúró. Táìmù tí ọ̀rẹ́ rẹ̀ pè é tó béèrè pé ibo ló dé báyìí, ó gbọ́ tí wọ́n ń sọ wípé ọlà fún wa lówó jọ, ọlà ò lè lọ, àwa fún wa lówó, ọlà fún wa yaṣu fún wa nàún. Ìyẹn ò ní wípé àwọn kan ń bẹ láàrin wọn tí wọ́n mọ Lásùnkànmí Adédàmọ́lá Quadri ọmọ Ògúnbọ̀dé. Ṣé ẹ wá rí nínú ẹgbẹ́ òkùnkùn wọn yẹn? Ṣẹ̀rífù wọn lẹ́ni tó wá láti ta ni Ṣẹ̀rífù, òun ò gbé ládùúgbò yẹn. Wọ́n béèrè pé nígbà tó wọ́n pàdé ibo ló ti ń bọ̀, ibo ló ti ń bọ̀. Ṣé ẹ wá rí àdúgbò tó dárúkọ? Ó dàbí pé àwọn bí ẹyẹ àtàké bí nǹkan kan yẹn kí wọ́n wá jẹ́ pé wọ́n máa ń ní beef pẹ̀lú àwọn tó wà ládùúgbò yẹn ibi tó ń dárúkọ yẹn tó ti ń bọ̀ yẹn ní side ọ̀dọ̀ àwọn girlfriend yẹn. Ẹ má gbàgbé pé gbogbo vicinity Lásù ní Lagos State University
àwọn ọmọ tó wà off campus wọ́n wà ńbẹ̀ àwọn tó mọ̀ gan ti sọ pé àfún alówó kìíní kan bíi kó fún wọn lówó kókò ya nǹkan fún owó fún wọn kó máa lọ tiẹ̀ ṣùgbọ́n Ṣẹ̀rífù nǹkan wò pé ṣe mọ̀ pé wọ́n máa ń fẹ́ tí tó bá jẹ́ number 1 tó bá kàn jọ́gà ìwọ náà fẹ́ Fẹlá nínú ọkọ̀ Fẹlá wọ́n ní fóònù ẹ̀gán wọ́n ti fún ní fóònù wọ́n gba fóònù ẹ̀ pọ̀ bọ́yẹ̀ ní kó gba fóònù ẹ̀ padà pé kí ni fóònù wọ́n á gba fóònù báyà bọ́ aṣọ ẹ̀ wọ́n bọ́ aṣọ ẹ̀ ó yà mí lẹ́nu wípé ibẹ̀ ò jìnnà sí church wọ́n ṣá Ṣẹ̀rífù ládàá tó fi kú ni wọ́n ṣàpá ni ṣòkòtò nìkan ni wọ́n bá ń di rẹ̀ singlet owó ṣíṣá ó wà ní gbogbo ara ẹ̀ gbogbo singlet yẹn ti sùn fún ẹ̀jẹ̀ ni wọ́n wá gba fóònù ọwọ́ ẹ̀ ẹ má gbà yí pé ìyá arákùnrin yìí ní ó pe òun ó ní kó òun sẹ́ǹdì owó mo rò wípé ó ń fa ìdí àsọ fáwọn pípẹ́ pé àmì ìlówó lọ́wọ́ jẹ́ kíkí mọ́mí mi sẹ́ǹdì owó sí mi wọn ò ṣàfẹ́ kó lọ Ṣẹ̀rífù nìkan ìgbà tí wọ́n ti gba fóònù ẹ̀ tí wọ́n ti rí pé owó wà ń bẹ̀ wọn ò ní choice pé ọmọ olówó lọ́wọ́ wọ́n pa Ṣẹ̀rífù wọ́n pa Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri ṣé wá rí nǹkan tó wá yà mí lẹ́nu ni wípé wọ́n gbẹ́ ilẹ̀ yẹn bí wọ́n ṣe gbẹ́ ilẹ̀ yẹn kì í ṣe kéèyàn ó gbẹ́ ilẹ̀ láàrin ìṣẹ́jú 5 a sì fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá bá wa ṣe ìwádìí ibo ni wọ́n ti rí shovel kí ilẹ̀ yẹn kì í ṣe pàdá ni wọ́n fi gbẹ́ àdákọ́ ni wọ́n fi gbẹ́ ilẹ̀ yẹn wọ́n gbẹ́ ilẹ̀ yẹn débi wípé mo ń bọ̀ náà ẹnìkan ń béèrè ta ló ń sọ̀rọ̀ okay wọ́n gbẹ́ ilẹ̀ yẹn wọ́n dẹ̀ sin Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá wọ́n sin síbẹ̀ lẹ́yìn tí wọ́n sin torá a ṣe ń gbọ́ fèrèfèrè wọ́n ní pé àyíká wọ́n láyìíká ni wọ́n ti admin block èkú ló jẹ́ bẹ́ẹ̀ ẹni ṣé admin ni mo block ni ẹni tó ń tọrọ owó ni mo block nǹkan tá a wá ń gbọ́ fèrèfèrè ni wípé ó dàbí páyìíká gan ni wọ́n ti lọ gbé shovel nǹkan kan bíi jígà bíi shovel tí wọ́n fi gbẹ́ ilẹ̀ yẹn tí wọ́n sin sí. ṣùgbọ́n kinní kan wá tún wà ń bẹ̀ tí ò tí ì yé mi. àkọ́kọ́ ẹ jẹ́ kí n ṣe clarification lórí ọ̀rọ̀ aṣọ nítorí à ń gbọ́ táwọn kan sọ pé àwọn èèyàn sọ pé aṣọ pẹpẹ aṣọ orí pẹpẹ ni wípé wọ́n fi sin ni wọn ò fi aṣọ orí pẹpẹ yẹn sin. èyí tí a gbọ́ ni wípé ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ síbẹ̀ gan wọ́n ní wọn ò tiẹ̀ prepare gan dáadáa ní ibi tó bóyá báàgì tó fẹ́ gbé sí ibi tó fẹ́ kó sí wọn ò prepare dáadáa torí a ṣèwádìí ẹ jẹ́ kí n play ìwádìí tí mo ṣe fún yín lórí ọ̀rọ̀ ó ṣe aṣọ pẹpẹ kò ṣe aṣọ pẹpẹ torí a máa sọ̀rọ̀ àmọ́ ìyànnà náà ni kó lè yé gbogbo wa. wá aṣọ white tí wọ́n lè fi sin. wọ́n wá aṣọ white. láṣẹ̀ṣẹ̀ lọ mú yẹn níbẹ̀. ṣé gbọ́. wá aṣọ white tí wọ́n lè fi sin. láṣẹ̀ṣẹ̀ lọ mú yẹn níbẹ̀. ṣé ń gbọ́. ó ṣe pé wọ́n ti fi yẹn síbẹ̀ tẹ́lẹ̀. èyí tó bá yẹ kó táwọn Nàìjíríà ti ń béèrè yẹn náà it was not. mo ń bọ̀ ẹ jẹ́ kí n connect bluetooth mi. zoom òpó ibì kan làwọn fẹ́ kó sí ẹnu báàgì kan ní orí ìfá àtàṣẹṣẹ ńlá wá aṣọ white tí wọ́n lè fi sin láṣẹṣẹ lọ mú yẹn níbẹ̀ kì í ṣe pé wọ́n ti fi yẹn síbẹ̀ tẹ́lẹ̀ èyí tó bá yẹ kí wọ́n táwọn Nàìjíríà ti ń béèrè yẹn náà
it was not ìgbà táàrí white táwọn ọlọ́pàá gan ọ̀tí ẹ̀ pìpẹ́ ẹ̀ pé àwọn fẹ́ exhume òkú ibì kan làwọn fẹ́ kó sí ẹnu báàgì kan ní in fact àṣẹ̀ṣẹ̀ lọ wá gloves and all that níbẹ̀ yẹn ni nose masks and all that àṣẹ̀ṣẹ̀ lọ wá ńgbà tá a débẹ̀ lẹ́yìn tó ti ń wú òkú lọ bí 10 minutes la fi dúró àṣẹ̀ṣẹ̀ lọ wá nǹkan kan yẹn wá so ìgbà táwọn ará aṣọ yẹn on time wọ́n yẹ pé àwọn nurse ni wọ́n lọ ra aṣọ white yẹn wá fún wa so my thought was pé bóyá wọ́n ti ṣe bag tàbí nǹkan kan tí wọ́n fẹ́ fi pack probably for autopsy or whatever tó máa fẹ́ ṣe in fact I thought the pathologist would be on ground fortunately pathologist none was on ground so àwọn kan exhume òkú ni you know a lè fi lọ deposit ẹ̀ sí mainland hospital ní Yaba. so ẹ jẹ́ ká ṣe clarification àárín yẹn fún àǹfààní àwọn tó ń béèrè lọ́wọ́ mi pé ìyálájẹ ẹ gbọ́ àwọn wọ aṣọ tí wọ́n fi ráp arákùnrin yìí tó fi ráp òkú ẹ̀ gbà tán lọ exhume wípé aṣọ orí pẹpẹ aṣọ orí ọ̀tà because of the logo the kìíní cross kìíní kan tó àwọn logo tó wà ń bẹ̀ bí golden one yẹn so wọ́n wá fi dá wa lójú pé ìgbà tí wọ́n débẹ̀ tí wọ́n fẹ́ exhume wọ́n rí wípé àwọn ọlọ́pàá gan wọn pípẹ́ ẹ̀dá ló yẹ kán ti gbé báàgì tó máa bá tó máa kó àwọn bọ́ọ̀dì ẹ̀ sí wọn gbé wá pé àwọn dẹ̀ wọ́n fi pé bóyá ó ṣe máa wà lódìdí kankan gbé ni so ìgbà wọn wá lọ pé ẹ lọ sí ẹ sáré lọ mú aṣọ kan wá ẹ wọnú ẹ lọ sí church wọn máa ráṣọ white kan bẹ̀ tó máa fi páàkì wọ́n ní ìdí tí wọ́n ṣe lo aṣọ white wọ́n fi wọnú church wọn lọ mú aṣọ kì í ṣe wípé aṣọ white yẹn wọ́n fi sín tẹ́lẹ̀ ẹ rí i pé ó white gan ó pure tó bá jẹ́ pé wọ́n ti fi sín tẹ́lẹ̀ òun náà àti ní blood stain àti ẹ̀ kò ní kó má sí blood stain ó dẹ̀ ti máa jẹrà láti January aṣọ yẹn àti stain àti wà brownish bákọ̀bákọ̀ àti ní blood stain torí wọ́n ṣá ni torí nǹkan tá a gbọ́ ni pé ní kété tí wọ́n wú ilẹ̀ yẹn tí wọ́n ní pé kán gbé e jáde ṣe pé ṣòkòtò nìkan ló wà lára ẹ̀ wọ́n ti bọ́ gbogbo ẹ̀wù ẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n ti sókè ẹ̀jẹ̀ ti sókè gbogbo ẹ̀ wọ́n ṣe ní kán gbé báyìí gan ṣe ní orí jábọ́ kù lára ẹ̀ lára ọrùn pé ojú àpá wọ́n ti ṣá gbogbo ọrùn yẹn wọ́n ti ṣá gbogbo ojú ẹ̀ yamayama gbogbo ẹ̀ wọ́n ṣápá ni so orí ẹ̀ gan ti fẹ́ jábọ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kọ́ tó di pé wọ́n ṣáà kó àwọn pieces yẹn àwọn egungun tó ń rí nǹkan kan yẹn tó ṣáà kó sí inú aṣọ yẹn tí wọ́n rí so bọ́rọ̀ aṣọ bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká ṣe clarification àárín yẹn ibi tọ́rọ̀ dé dúró báyìí àti ìmọ̀ bóyá wọ́n máa fìyà Ọlásùnkànmí bóyá wọ́n máa fìyà ẹ̀ sílẹ̀ ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ṣe wọ́n ti kọ́kọ́ àrẹ́tì ya Sheriff tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé wọ́n transfer 30,000 naira sọ inú àkáǹtì ya Sheriff tó wà lára àwọn náà suspect wọ́n mú gbọ́ngbà tí ọwọ́ ti tẹ Sheriff wọ́n fìyà ẹ̀ sílẹ̀ ẹ má bàa pé ọmọ pásítọ̀ obìnrin ọmọ olùṣọ́ obìnrin ni wọ́n kọ́kọ́ arrest ẹ̀ pé òun ni ó tọ́ wọn sọ́nà láti tí wọ́n fi máa lé arrest wọ́n fi mú àwọn kọ̀ọ̀kan nítorí brother Ọlásùnkànmí ó ń tòsí lady yẹn ó ṣe bẹ́ẹ̀ ni pé òun fẹ́ fẹ́ pé girlfriend nìkan nǹkan gbá kan jẹ́ ká ok jẹ́ sẹ́ndì kìíní sí mi ó sẹ́ndì lára kọ̀ọ̀kan sẹ́ndì káàdì lẹ́yìn tó sẹ́ndì ilé ìlówó lọ́wọ́ jẹ́ káàdì pàdé ní trees wọ́n fi wá mú so gbà tí wọ́n ti mú olùṣọ́ tán ti rí pé the same surname ni wọ́n dẹ̀ àkáǹtì pé olùṣọ́ náà 70,000 naira ó wọnú àkáǹtì olùṣọ́ wọ́n ti fi ọmọ olùṣọ́ obìnrin yẹn sílẹ̀ so àwọn ọlọ́pàá dẹ̀ lọ sí ilé olùṣọ́ yẹn gbogbo last week yẹn wọ́n ti lọ wo gbogbo ẹ̀ wọ́n ti lọ ṣe gbá wọ́n ṣe gbogbo ẹ̀ but olùṣọ́ mọ àwọn boys yẹn torí Ọlọ́run má jẹ́ ká rogun àkóbá iléeṣẹ́ ọlọ́pàá rí olùṣọ́ yẹn tí wáyé pé kò bá mọ̀ nǹkan kan bẹ̀ ó ní láti lọ gba lọ́ọ̀yà ẹ mọ̀dí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn boys yẹn àwọn 6 lẹ́yìn tí wọ́n ṣèpàdé wọn tán tí wọ́n ti pa Ọlásùnkànmí tí wọ́n ti ṣe mọ́ṣe máa ṣe wọ́n wá lọ sínú church nítorí pé ní ọjọ́ yẹn wọ́n ń ṣèṣọ́ òun ní church ọmọ sẹ̀lẹ̀ yẹn dẹ̀ ni wọ́n so lára àwọn boys tó wà ládùúgbò yẹn wọ́n lọ nú church yẹn wọ́n lọ ṣèsìn bẹ́ẹ̀ wọ́n wá lọ ṣèdúpẹ́ nínú ìdúpẹ́ according to pastor wọ́n fún pastor ní wọ́n transfer 70,000 naira sí pastor owó ìdúpẹ́ ìdúpẹ́ pé wọ́n pààyàn ọwọ́ wọn dẹ ìdúpẹ́ pé kinní kan a ò tí ì mọ̀ nígbà tí iṣẹ́ ìwádìí bá ń lọ torí bọ́rọ̀ ṣe ń lọ yìí nígbà tí wọ́n ti jẹ́wọ́ tí a ti rẹ́ni tó ti jẹ́wọ́ àwọn méjì tí ń kààbò ròbò so wọ́n sì ń wá àwọn 4 ṣàpè 5 ni wọ́n wá tẹ́lẹ̀ so wọ́n sì ń wá àwọn 4 so tí wọ́n sì máa arrest ìgbà tó wọ́n bá tẹ̀ wọ́n tán ẹnu àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ oníkàlùkù àṣírí tẹ̀ ti túbà àwọn ló pa bí tó dẹ̀ sí so bí ọwọ́ tí bódùgbà tí wọ́n bá ń ṣe ìwádìí bóyá tí wọ́n bá tún wá tí iléeṣẹ́ ọlọ́pàá bá wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ìyẹn ni a wà mọ̀ bóyá olùṣọ́ ó lọ́wọ́ nínú ẹ̀ tàbí olùṣọ́ kò mọ̀ nípa ẹ̀ bó olùṣọ́ máa wọn boys yẹn bóyá olùṣọ́ ó jẹ́ ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ìgbà yẹn la wà mọ̀ bóyá olùṣọ́ jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ gbogbo báyìí for now suspect ni gbogbo wọn
àtolùṣọ́ o àtolùṣọ́. So then àwọn tá a mọ̀ wípé wọ́n jọ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn báyìí òun ni Sheriff àti Ọláolúwa. So wọ́n dẹ̀ ṣe wá ìkejì Ọláolúwa wọn ò tí ì rí àtàwọn tó kù bọ̀ méjì ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá dẹ̀ ti lọ síbẹ̀ wọ́n ti lọ wú ìtókù nínú wọ́n ti lọ wú òkú ẹ̀ jáde. So wọ́n ti gbé lọ sí mainland morgue ti Yaba ní Yaba wọ́n ti gbé lọ síbẹ̀ morgue ti mainland hospital tó wà ní Yaba wọ́n ti gbé lọ síbẹ̀. Àkọ́kọ́ ni pé a máa fẹ́ kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ bá wa ran bàbá yìí lọ́wọ́. Ẹ má gbàgbé a tún máa padà lọ pín ní kíní wọn kẹ́ lè bá wa ràn wọ́n lọ́wọ́ nítorí pé kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́jú pé kọ́ lọ gbé òkú ẹ̀ kókó ẹ̀ mọ́tò ráre wọ́n ti ní wọ́n pa ṣé wọ́n máa ṣe autopsy kí náà fẹ́ ṣe ojú àdáwà àbí ojú àké tán ti ṣàmọ́ lọ́mọ pa wọ́n sì ti sin láti January 16 ni kó tó di wípé a pariwo síta ṣùgbọ́n kàn ń dùn wá tí Ọlọ́run ní kí social media wà ẹ wo láti January 16 táwọn òbí ọmọ yìí ti ń dààmú láti mọ̀ pé níbo lọmọ wọn wọlẹ̀ sí níbo lọmọ wọn kú sí níbo lọmọ wọn nù sí níbo lọmọ wọn wà tí iléeṣẹ́ ọlọ́pàá òde tètè gbé ìgbésẹ̀ kọ́mọ́nkíá tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí àwọn iléeṣẹ́ ọlọ́pàá kẹ́ máa bá wa take proactive action kẹ́ bá wa take proactive measure lórí àwọn nǹkan kan báyìí tó jẹ́ pé kẹ́ take action kẹ́ swab into action kẹ́ má waste time rárá àwọn bàbá yẹn tí èyí bá ṣe pé a pariwo lórí ìkànnì yìí tí wọ́n fi tó wa létí pé àwọn kan máa ń ṣẹlẹ̀ tá a pariwo síta ẹ jọ̀ọ́ ẹ mọ̀ wípé ayé ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n lò ní kí social media wà àwa dúpẹ́ lọ́wọ́ CP Lagos State bàbá yẹn padà Jimoh wọ́n padà ṣe dáadáa ebi dé Jimoh lórúkọ wọn Mr Victor lọ́rẹ́ CP Lagos State wọ́n ṣe dáadáa gan o wọ́n ṣe dáadáa ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn student union LASU àgbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n padà ṣe rálì iṣẹ́ mọ̀ wọn náà wọ́n tètè kọbi ara sí kinní nọ́tọ̀ tìgbà tí a da gbogbo afẹ́fẹ́ láàmú táwọn gan rí pé gbogbo social media ti fẹ́ laná nítorí ọ̀rọ̀ yẹn àwọn náà wá rò pé akínní má ti kọjá báwọn náà ṣe fọkàn sí ẹ wá rí pé àwọn student union náà bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé placard àwọn náà bẹ̀rẹ̀ sí ní protest wípé níbo lọmọ yìí wà at the end of the day ẹ̀rí láti ẹwọ gbàtà pariwo síta láàrin ọ̀sẹ̀ kan àṣírí tú bọ̀ wọ́n lọ sí church lọ́jọ́ yẹn wọ́n jọ ṣèṣọ́ òru mọ́jú ni nígbà tó pa bọ̀bọ́ yẹn tán so nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá bá wá ń ṣe ìwádìí a fẹ́ mọ ipa tí olùṣọ́ kó ṣolùṣọ́ mọ̀ ń pẹ́ àbí ò mọ̀ ń pẹ́ àbí ó kàn ṣe sábàbí then church yẹn ibi tí church yẹn wà síbi tí wọ́n sì bọ̀bọ́ yẹn sí ó yẹ kí náà wà ní church ṣé irú nǹkan báyẹn lè máa ṣẹlẹ̀ ń bẹ̀ kólùṣọ́ má mọ̀ káwọn ará church má mọ̀ wọn ọ̀dẹ̀ àwọn ọmọ tó ń gbé nínú church yẹn àwọn ọmọ olùṣọ́ wọn kì í fọwọ́ kàn wọ́n àwọn ará àta gbogbo àwọn kìíní yẹn ló ń kọ wá lóminú then ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé àwọn boys ṣẹ̀ṣẹ̀ ń ṣe é bẹ̀ ni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pààyàn síbẹ̀ àbí wọ́n ti pààyàn síbẹ̀ tẹ́lẹ̀ because ẹni tí ò bá pààyàn ní ṣó déédéé máa pààyàn kó dẹ̀ bó mọ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn iṣẹ́ yẹn ẹ jẹ́ ká fi sí iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kó máa wá ṣe ìwádìí mo dẹ̀ fẹ́ sọ fún ìjọ Celestial Church of Christ lágbàáyé worldwide ṣe ti rí nígbà tí alágbẹ̀dẹ wa tó bá ń rọ irin gbàgbàgbà orin kan náà lójoojúmọ́ ẹ mọ̀ pé ó ní tó fẹ́ mú jáde ń bẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìgbà tá à ń sọ wípé àní nǹkan kan ṣẹlẹ̀ láyìíká yẹn sẹ́ àní pásítọ̀ gbowó sẹ́ kálá àgbáwọn ọ̀gbẹ́sẹ̀ yẹn àní débi tá a dé lónìí torí ẹ̀ láyé sọ wípé ńgbà tí wọ́n wá sọ pé wọ́n fẹ́ lọ gba béèlì ó yẹ kẹ́yìn náà rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ odidi èèyàn sọnù ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n fẹ́ nìkan ní administrative bail ká ní gbogbo wọ́n máa ṣe fún wọn administrative bail kí gbogbo wọn gba béèlì ṣáṣìírí máa tú ṣáà máa débi tá a wà lónìí àfi àsìkò yìí ṣàfẹ́ gbàdúrà fáwọn òbí ọmọ ẹni kọ́nà bá wa tù wọ́n nínú kó bá wa rọ̀ wọ́n lọ́kàn nítorí àrọwà wo lèèyàn tiẹ̀ fẹ́ pa fún ẹni tí kò kópa yẹ ẹ̀jẹ̀ náà ṣé ó kú àtẹ̀mọ́ra ni àbókù rọ̀jú tó rọ̀rọ̀ yìí ó ṣe ní kàyéfì kéèyàn òbí ọmọ kó rán ọmọ lọ sílé ìwé kọ́mọ ṣe tọ́kùn tẹ̀tí láfẹ́sọ́nà ọmọ ọdún 28 tóun náà ti ń gbé tó wá láti ilé tálíkà tí ì ṣèdílé olówó tóun náà ti ń pinnu tóun náà ti ń struggle láti jẹ́ èèyàn nílé ayé láti gbọ́wọ́ lọ sẹ́nu káwọn kan wá pa nífọ̀nàfọ̀ ṣùgbọ́n dẹ̀ gbé owó ẹ̀
èyí tó wá tún yà wá lẹ́nu ni wípé ní ọjọ́ kejì tí wọ́n ní wọ́n ń wá Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri tí àfẹ́sọ́nà ẹ sáré pé gbogbo wọn tó pẹ́ bí ọ̀rẹ́ tó parí ẹ̀ pé wọn ò máa rí kì í rìn báyìí tẹ́lẹ̀. Ohun tá a gbọ́ ni wípé nígbà tí ẹ̀gbọ́n Súnkànmí tó ń wá káàkiri lọ ṣe rí ó yà wá lẹ́nu nígbà tó ń wá kiri tó ń wá lọ ṣe rí ibi fẹ́ẹ̀sì tẹ́ ẹ rí tí wọ́n sin Ọlásùnkànmí sí yẹn kọ́kọ́rọ́ inú ilé arákùnrin yẹn ó sì jábọ́ sọnù. Wọ́n ní more than 30 minutes ni wọ́n fi ń wá kì láì mọ̀ wípé ibẹ̀ ni wọ́n sin Ọlásùnkànmí sí, láì mọ̀ wípé ara ló ń sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ pé dúró tàbí bóyá òkú ẹ̀ ló dẹ̀ ti dúró síbi kan tó ń pariwo pé ha ẹ̀gbọ́n mi èmi rèé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló rí òun rèé ibi tó ń wà òun nìyí èmi mọ òun ló mú kí ẹ òun fẹ́ kó rí òun ni ibi ló ń wà ibi ló mà sí òun sí ó máa ń wá àwọn máa ti pa òun. Ẹ̀gbọ́n wa bẹ̀rẹ̀ sí ní wá káàkiri níbi fẹ́ǹsì yẹn tí ò dẹ̀ mọ̀ pé ibi fẹ́ǹsì yẹn náà ni wọ́n sin àbúrò òun sí. Nígbà tí wọ́n wá mú wọn débẹ̀ tó fẹ́ lọ resume òkú lẹ́gbọ́n ní ha ibi tí kọ́kọ́rọ́ òun jábọ́ sí rèé nínú blọ́ọ̀kì yẹn tóun ti ẹ̀fọ́ blọ́ọ̀kì yẹn kóun tó mú kọ́kọ́rọ́ òun jáde. Àṣàrà ló ń rò fún àṣàrà ló ń sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n ẹ̀. Bó tilẹ̀ ṣe pé òkú ń sunkún òkú akáṣọ lórí ń sunkún ara wọn kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rùn. Ṣùgbọ́n kọ́lọ́mọ jẹ́ àkú ní fọ̀nàfọ̀ṣù. Mo bí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí gbogbo owó dàgbà ká dògbó ká fọwọ́ páwú ká fèrègì jobi. Àní kí gbogbo wọn fọwọ́ pa ewu báyìí ká fèrègì jobi ká pẹ́ fáya ká pẹ́ fọ́kọ ká pẹ́ fáwọn ọmọ wa. Kọ́lọ́ Elédùmarè mọ̀ jẹ́ àgbọ̀jọ́ ọlọ́jọ́ lọ. Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá ó ti kú o tàbí ṣùgbọ́n kọ́ ó ti kú. Ọ̀gá ọlọ́pàá ní kí wọ́n lọ rèé ti chọ́ọ̀chì yẹn pa. Ẹ̀yin ìjọ Celestial ó kù díẹ̀ káàtó fún yín. Kò sí bá a ṣe porí ajá tí wọn ò ní porí ìkòkò tí wọ́n fi sí. Kò sí bá a ṣe sọ̀rọ̀ yìí tà ní padà fọ̀rọ̀ gun yín lára nítorí ìwà tẹ̀wù bẹ́ẹ̀ wùwà tó dáa. Láti January 16 ni ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A ti expect nígbà tẹ́ ti ń gbọ́ awuyewuye èèyàn kú ó yẹ kí ló ní pé iléeṣẹ́ ọlọ́pàá gan ni pé wọ́n ti pa ó yẹ kẹ́yìn gan ti ní kán ti stop sí bẹ́ẹ̀. Ó yẹ kẹ́yìn gangan ti sọ wípé àyẹ̀rẹ́dì láti kó iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti ṣe ìwádìí. Torí ibi tó wà yẹn mo ṣe sọ wípé mi ò mọṣẹ́ tí olùṣọ́ fẹ́ fi wẹ́rẹ́ ẹ̀ mọ́ láti sọ fún wọn wípé òun ò mọ kankan pẹ̀. Àkọ́kọ́ wọ́n mọ olùṣọ́ wọ́n dẹ̀ jọ́sìn bẹ́ẹ̀. Iṣẹ́ kí ni wọ́n ń ṣe tí wọ́n fi 70,000 tí wọ́n fi ń ṣòwò ọpẹ́. Ìyẹn ló máa jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin oníjẹkújẹ. Yálà bóyá pásítọ̀ ní ẹ̀ wòlíì ní ẹ̀ àbá àfà oníjẹkújẹ. Tó jẹ́ wípé owó mọ wọlé àtowó yahoo bóyá wọ́n pààyàn ní wọ́n fi ṣe ní ẹ̀ mọ̀. Ẹ mọ̀ ẹ máa gba owó ẹ máa gbowó kówó ṣàtidé gbogbo ilẹ̀ fẹ́ gun mọ́tò ilẹ̀ fẹ́ gun bàálù. Èyí á jẹ̀kọ̀ fún gbogbo yín gbogbo owó kọ́ lèèyàn ná wọ́n ṣe transfer owó ọpẹ́ iṣẹ́ kí ni wọ́n ń ṣe. Àwọn ọmọ ìjọ yìí náà sì ni wọ́n ní bóyá nìkan àbí méjì lára àwọn tó pa bọ̀bọ́ yìí ni ò sí ń bẹ̀ ní ò bá wọn ṣiṣẹ́ òru mọ́jú wọ́n lọ bẹ̀ wọ́n lọ ṣiṣẹ́ òru mọ́jú. Ẹ̀rí gbogbo ẹnu tán mo ṣe ń sọ wípé
orí nìkan náà nìkan ló lè kólùṣọ́ yọ tí ò bá mọ ọwọ́ tí ò bá mẹsẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ òun náà ó bá lọ. òun náà ó bá lọ. àwọn kan tún gbáṣọ lọbẹ̀ lọ́jọ́ Sunday wọ́n gbáṣọ gẹríyẹ lọbẹ̀ wọ́n fẹ́ lọ ṣèsìn kó tó di pé àwọn ọlọ́pàá lé gbogbo wọn dànù ẹ̀rí pé joyè aláìnílò ní ara Galatia. ṣòwò gbá ṣòwò ọrẹ ṣòwò ọpẹ́ ìtẹ́jẹ́ gan tó ti há yín lọ́nà fún. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìjọ yìí ó yẹ kẹ́yìn gangan láwọn kankan ìgbésẹ̀ tẹ́ máa gbé láti ràn lè ṣe ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí láti ti mọ̀ pé kí ló ṣẹlẹ̀ láyìíká yìí wọ́n ní so ẹ̀yin tó yẹ kẹ́ ẹ tara pé wọ́n lè yan sọnù láyìíká yìí so definitely tó wáyé pé ọmọ ọjọ́ kan ló ń bọ̀ wá sí chọ́ọ̀chì tó ẹgbẹ́ rí ò tí máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ ń pẹ́ ó wà ní ṣẹlẹ̀ sọmọ ọjọ́ tó ń bọ̀ wá sí chọ́ọ̀chì kẹ́ kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ pa àṣẹ́fù mọ́ nìyẹn o kẹ́yìn gan kẹ́ ẹ ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá kẹ́ ẹ ti lọ rìpọ́ọ̀tì pé ẹjọ́ bá wa kankan ṣẹlẹ̀ wọ́n ní ọmọ kan wọ́n ló pè wọ́n ló sọ pé bíi ló ń dé kí ló wá ṣẹlẹ̀ láyìíká ìgbésẹ̀ wo lẹ gbé ṣé nígbà míì máa ń wà tí nǹkan bá ṣẹlẹ̀ kò kàn mí ló máa ń fìyà jẹ lòmíì ìgbà tó léèyàn sọnù tí wọ́n ti ń dárúkọ ṣẹlẹ̀ láti January 16 tó ti dárúkọ pé iwájú ṣẹlẹ̀ lọmọ ìdé iwájú ṣẹlẹ̀ ló dé iwájú ṣẹlẹ̀ òfin pariwo níwájú ṣẹlẹ̀ girlfriend pariwo iwájú ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ̀ pariwo pé iwájú ṣẹlẹ̀ ìyá náà ló pè kó sọ pé iwájú ṣẹlẹ̀ tí wọ́n ti ń pariwo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo lẹ gbé ẹ jókòó sílé ẹ ń jẹun ẹ ń momi ẹ̀yin náà gbé ìgbésẹ̀ ká nígbà tẹ́ ẹ ti ń gbọ́ lẹ́yìn náà bá ti dìde kọ́mọ́ kíá pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ ládùúgbò wa ẹ jẹ́ ká tẹ̀ ẹ wo ojú ni alákànfin ṣọ́rí o ẹ jẹ́ ká joyè ojú lọ lákànfin ṣọ́rí o tó bá gbọ́ gbẹgbẹgbẹ tó bá tètè wọ́n á gbé sẹ́ǹkù ní ẹ̀ o kẹ́yìn kan ti bẹ̀rẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀tì èyí kan fúnra ara yín ní on the 16 yẹn tí ìbá ṣe pé yìí kan ẹ máa parọ́ ní on the 16 ó yẹ kí ojú ni tí wọ́n sin ọmọ yẹn sí ó yẹ kó sì fresh olùṣọ́ ó ṣe fún níbi chọ́ọ̀chì yẹn ó yẹ kó sì fresh nígbà tẹ́ ẹ ti gbọ́ pé wọ́n wáyàn ẹ̀tọ́ yín kò jáde kẹ́ ẹ káwọn èèyàn àwọn boys kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yà ẹ̀yin ará chọ́ọ̀chì ẹ̀ nìṣó ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ ṣàdúró èèyàn méje àwọn ará ṣọ́ọ̀ṣì àpé ẹ̀rì àdúró èèyàn méje ṣe so kẹ́ ẹ wá kó èèyàn méje yẹn kẹ́ wá rìn gbogbo ibẹ̀ yẹn káàkiri ṣé ẹ ní rí ibi tí wọ́n sin sí ojú ẹ̀ sì máa fresh lọ́ndì 17 tí wọ́n wá ọmọ yẹn ṣùgbọ́n ẹ̀yin kò gbé ìgbésẹ̀ kankan ẹ̀yin náà ò gbé ìgbésẹ̀ kankan so ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ ti pásítọ̀ yẹn ó kù ẹ̀yin àti iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tó fẹ́ rojọ́ yìí ipa tó bá lé ẹkún bẹ̀ ló kù yìí ló lè yọ yín ṣùgbọ́n èyí náà ò ṣe dáadáa àwọn bọ́ìsì yẹn ó lè ṣe pé wọ́n fi ṣàkóbá fún pásítọ̀ ni àwọn ọmọ ọjọ́ ẹ̀ náà ló kóbá ó lè jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ó lè jẹ́ pé pásítọ̀ tó rà ń gbọ́ fèrèfèrè pé àwọn kóòtù mẹ́fà iná tí pàṣẹ parọ́ pé àwọn mẹ́fà ni wọ́n ọmọ kọ́tìsì yẹn kìnnìkan pé pásítọ̀ ni bàbá àṣálẹ́ wọn àmọ́ nígbà tí àwọn iṣẹ́ ọlọ́pàá bá tó tẹ̀ torí pé mo ṣe wàṣẹ pé a sọ pé tí ilé ẹjọ́ ò bá tí ì fìdí nǹkan mọ́lẹ̀ a kì í fẹ́ nà ń bẹ̀ ká há máa ẹ̀ pé báyìí ni so àwa máa ń try láti wà ní safer side ká sọ pé they are still suspect so tí ilé iṣẹ́ ọlọ́pàá bá wá ṣe ìwádìí àwọn ló máa fún wa lábọ̀ kò sí nǹkan tá a fẹ́ sọ mọ́ Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá wọ́n ti pa láti 17 January 17 wọ́n dẹ̀ wú òkú ẹ̀ lónìí March 11 ṣé ò ní kọ́lẹ̀ 11 àbí 12 ẹjọ́ kí ni déètò ni ṣé ò ní kọ́ ni 12 Wednesday 12 ó ti lọ 2 months now ó ti lọ kó 2 months pásítọ̀ ẹ̀yin ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan sí kó tó lè pa pariwo princess for mistake thank you ṣe nǹkan kan sí tá a bá pariwo síta kan ẹ̀yin náà mọ̀ pé àìmọye àwọn èèyàn ni ó ti sọnù ni ó ti kú lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé wọn ò léèyàn wọn ò lóhùn wọn ò ní voice wọn ò ní platform bíi ti Elijah Sunday thank you wọn ò ní platform níbi tí ayé ti máa gbọ́ wọn. tí ò bá ṣe wípé bóyá apariwo síta lórí ìkànnì yìí ṣàṣírí máa tú
ó ní mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Celestial Reality Check tí wọn ò jẹ́ kí tí wọ́n dì sí. ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé nígbà tá a sọ pé òkú yẹn ẹ̀gbọ́n àtọ́kọ̀ sọ wọ́n ní wọ́n ti wú òkú yẹn láyìíká wọ́n sọ bẹ́ẹ̀ ni nítorí pé wọn ò fẹ́ kí wọ́n lọ wú òkú yẹn. ṣé ẹ mọ̀ wípé látìgbà tí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó ti tọwọ́ bọ ọ̀rọ̀ yìí ló ti lọ da àwọn ọlọ́pàá síbẹ̀ kán máa ṣọ́ ṣọ́ọ̀ṣì yẹn àtàgbègbè ẹ̀ láàárọ̀ àtọ̀sán àti lóru pé ọ̀fọ̀n kankan ò gbọ́dọ̀ fi ronú gbà. bí ò jẹ́ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n ti lọ wú. ìgbà táwọn ará àdúgbò láwọn rí àwọn kan tó wọ́n pé wọ́n wú òkú ó lè jẹ́ àwọn boys ẹ fẹ́ lọ wú nígbà yẹn ni bóyá wọn ò rí wú ṣùgbọ́n gbà táwọn ti pọ̀ lórí ìkànnì yìí ẹ mọ̀ pé Ọlọ́run gan ló mú wọn. ìgbà wọn ṣẹ̀ṣẹ̀ pariwo lórí social media wọ́n filẹ̀ bẹ́ẹ̀ ni ká ní wọ́n ti fẹ́ change ibi tó wù sí àwọn àti change àwọn àti lọ jù sódò. èmi ò wá mọ ìdí tí wọ́n ṣe ní traces ibi tí wọ́n gbẹ́lẹ̀ sí ní January 17, 18, 19 tí wọ́n ń lọ bẹ̀ torí kò jìnnà wọ́n dẹ̀ ti lọ report in police station. ó lágbára díẹ̀ Ọlásùnkànmí ti lọ. ẹ jẹ́ ká wá bá ṣe máa ran bàbá yẹn lọ́wọ́ kó lọ sí ọmọ yẹn torí àṣà today kò sówó kankan lọ́wọ́ wọn mọ́. má padà fi jẹ́ kí n wò bí mo lè pín phone number wọn sí orí Facebook. lẹ́yìn ìgbà náà ẹ jẹ́ sáré fi sí orí kinní náà tó ká tó gba ìpè wọlé. fídíò pọ̀ lọ́wọ́ mi gan o fídíò pọ̀ gan àwọn tá a rán lọ síbẹ̀ gan ọkùnrin gan sunkún ni. Ọ̀nà Òdodo TV God bless you ọkùnrin Bishop ó sunkún nígbà tí mo bá wọn sọ̀rọ̀ mo ní ó lóun ti sunkún darí ó lóun ní ò dá rárá wọ́n ti rí òpẹ́ wọ́n ti lọ wú òpẹ́ ẹ̀ lórí péèjì wa ni. ẹ jẹ́ kí n wo fídíò pọ̀ gan o gbogbo bí program yẹn bí wọ́n ṣe lọ wú jáde tó ń ṣe gbogbo ẹ̀ mọ̀ mélòó la fẹ́ máa post. ẹ jẹ́ kí n fi ti bàbá yẹn síta ìyẹn bàbá Ọlásùnkànmí torí ibi tó ń gbé òkú yẹn sí ìjọba kan gbé síbi àwọn ló máa lọ gba òkú yẹn jáde. so adẹ́rò pé ó pẹ́ jù bóyá Friday àbí Saturday Monday wọ́n lọ gbé òkú yẹn jáde. àwọn student union management school yẹn gbogbo ló wà bẹ́ẹ̀ wọ́n try gan pẹ̀lú wọ́n wà pẹ̀lú CP lónìí wọ́n wà pẹ̀lú àwọn ọlọ́pàá láti rí i pé wọ́n wú jáde. má ṣe ọ náà mọ̀jà ṣẹ́rìn ẹ̀yin tẹ́ ẹ ṣẹgbẹ́ òkùnkùn mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ lọ jáwọ́ wáyé pé lóòótọ́ lọmọ yìí bá ní visa Belgium ṣe kó ti bàrìn àjò ayé ẹ̀ jẹ́ wáyé pé lóòótọ́ ló bá ní visa tó jẹ́ ti Belgium lọ́wọ́ fúnra rẹ̀ ló ba ìrìn àjò ayé ẹ̀ jẹ́ ẹ gbàgbé ẹ̀ kí ló ń jẹ́ travelling ìkejì ẹ̀gàn ọmọ ìyá méjì tó yẹ kó dájọ́ ọkú fọmọ ìyá méjì ṣá gbogbo Nàìjíríà léwu báyìí bẹ́ẹ̀ ni o ò ní lọ sí church wọ́n ní láyọ̀dẹ̀ ni àwọn àfà lọ́dọ̀ wọn náà ò ní lọ sọ pọ́dọ̀ àfà kankan ẹ̀rọ ọba náà ni alápàtà náà àrètí lọrin wọn ò ní lọ hòtẹ́ẹ̀lì kó o lọ sùn àwọn Kákọ́sí Adédoyin wọ́n kún hòtẹ́ẹ̀lì táwọn ibi tí ò ní jẹ́ táwọn Kákọ́sí Adédoyin iléeṣẹ́ ọlọ́pàá ayé ìgbà kan làwọn èèyàn lọ police station bọ́rọ̀ bá rújú wọn lọ police station wọ́n bá ti drive lálẹ́ àbí wọ́n travel lóru wọn ilẹ̀ ti ṣújù wọn lọ police station wọn lọ sùn àti gbọ́ gbogbo story tó ṣẹlẹ̀ no be today kò ṣe ayé àtijọ́ ni kò ṣe é dúró sí kó o rìnrìn lójú títì bí ẹ̀wọ̀n lè máa lọ́gán kí n máa travel ó léwu lọ́wọ́ àwọn ajínigbé pamọ́.
kíní tí mo pín yẹn ẹ bá mi tẹ like sí káwọn èèyàn lè máa rí pẹ̀lú nǹkan tá a gbọ́ àti ìgbọ́ nínú gbogbo àwọn tó ń jẹ́wọ́ wípé ọmọ ẹgbẹ́ òkùnkùn ni Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá wọn ló ṣìrìn ní sáàrin wọn àti ṣàlàyé ó ṣìrìn ní sáàrin wọn wọ́n ṣèpàdé lọ́wọ́ òun kọjá àti pé Ọlọ́run dájú mi ìpàdé ṣáàgó 7 náà máa ń ṣèpàdé ẹgbẹ́ òkùnkùn ni àbí wọ́n máa ń ṣe lóòrùn bọ̀ṣẹ́ àwọn pípọ̀ sígbà tí ilẹ̀ gan ò tí ì ṣojú àwọn kan bóyá àgbàtẹ́gbẹ̀gbẹ̀ ṣọ́ọ̀ṣì náà ni wọ́n ṣe tán wọ́n tún wọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ ṣèsìn wọ́n lọ ṣèdúpẹ́ pé àwọn ti pa ẹnìkan àwọn bí ìdúpẹ́ kí náà lọ ṣe àwọn ọmọ sẹ̀lẹ̀ ni àwọn sẹ̀lẹ̀ ló pààyàn so bóyá olùṣọ́ wà fully involved or not we don't know yet iléeṣẹ́ ọlọ́pàá ló máa fi díẹ̀ múlẹ̀ fún wa nínú ìwádìí tí wọ́n bá ṣe àwọn òní ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ àwọn òní bẹ́ síwájú jù nǹkan tó ṣẹlẹ̀ yìí ó bani lọ́kàn jẹ́ ó gbomijé lójú èèyàn ẹ dákun ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un náà ní ẹnìkejì rẹ jẹ́ ká tọ́jú ẹ̀ òun náà ní ti bàbá Ọlásùnkànmí ẹ dákun ẹ jẹ́ ká ràn bàbá ẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká fi tá a bá ní ká fún wọn tá a bá fún wọn kí wọ́n lè gbé ìrún ṣé ìrún ni ká pè ọ́ jalajala tó kù àbí kí ló tún kù àbí wọn ṣáà lè mọ òwúrọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá ti yọ jáde kò sí pé autopsy kí wọ́n máa ṣe ń bẹ̀ ṣé autopsy wọn ló fẹ́ ṣe autopsy wọn ló fẹ́ ṣe ó wà pathetic kan so ẹ jẹ́ ẹnikẹ́ni tá a bá anything tá a bá ní ẹ jẹ́ kí ká ṣe fún bàbá ẹ ṣe àkáǹtì yẹn nìyẹn ẹ máa bá mi pin ẹ máa bá mi share àkáǹtì yẹn jọ ẹ máa bá mi repost àkáǹtì yẹn káwọn èèyàn rí dáadáa ẹ máa bá mi repost and I want you to share this show. Ẹ má gbàgbé iléeṣẹ́ Landness Homes and Properties tẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ iléeṣẹ́ Landness Homes and Properties náà ní kẹ́ ẹ lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pe Landness Homes and Properties sí òun náà ní 080 tàbí kẹ́ ẹ lọ sí www.landnesshomes&properties ẹ lọ kàn sí wọn bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé Olúwa ló fún wọn ṣe kì í ṣe èèyàn anílẹ̀ káàkiri ó wà ní Ìbàdàn ó wà ní Ògùn State ó wà ní Lagos State ilẹ̀ wa dẹ̀ ní global CFO a dẹ̀ máa fún yín ní red copy survey ó máa ní survey red copy ẹ máa fẹ́ ṣe red copy sí ìyẹn mọ̀ pé 250,000 ní Ìbàdàn mi wà á mọ Ọ̀yọ́ state mi mọ another state yóò tún jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ but ilẹ̀ ó dáa so ilé àti ìfìdí ẹ̀ múlẹ̀ Empress àfìdí ẹ̀ múlẹ̀ bóyá ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ní kì í ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn ó rìn sáàrin wọn ni but àdúgbò tó lóò ti ń bọ̀ sáàdì tó ti ń bọ̀ yẹn ni wọ́n sọ pé bóyá wọ́n ní beef àbí wọ́n ti bìlí pé àwọn èèyàn wọ́n á rí pé lára àwọn tó wà ń bẹ̀ pẹ̀lú nǹkan tá à ń observe yìí wọ́n mọ̀ because àwọn tó sọ pé ọlà fún wa ní kíní àfún wa lówó náà wọ́n ní wọ́n ń gbọ́ nínú fóònù yẹn definitely wọ́n mọ̀ tó fi ń dárúkọ ẹ̀ bóyá torí pé ó ti wá mọ̀ wọ́n ti máa ṣírí yẹn ni ọ̀gá ìṣẹ́ni pé kan ò lè pàdánù Sheriff ní kan pàdánù wọ́n dẹ̀ ṣàpá wọ́n ṣàpá ẹnì kọ́kọ́ ló máa ṣàyàn báyẹn wọ́n máa dájọ́ ni kò yí sì kẹ́ni tó bọ́ lọ́wọ́ èèyàn ṣíṣá gan kán tó ṣá èèyàn kéyí ṣíṣá ti jẹ́ kéèyàn kú wọ́n ti gbé lé níbi tí ò dá nìyẹn wọ́n ṣàpá ni wọ́n lò bọ́n wọ́n ṣàpá tó fi kú wọ́n dẹ̀ pa tán wọ́n dẹ̀ gbẹ́lẹ̀ wọ́n dẹ̀ gbé sí then wọ́n ti wá ṣe ṣáà yóò jẹ́ kẹ́jẹ̀ wà lára wọn so wọ́n tún wá ṣe lọ sínú church tó jẹ́ pé white wọ́n tún lọ sínú church tó tún lọ ṣèṣẹ̀ wọ́n ṣèṣẹ̀ wọ́n tún ṣèdúpẹ́ ìdúpẹ́ páwọn ti pààyàn àwọn wà succeeded àbí wọ́n ti succeed àti pààyàn àwọn understand irú ìdúpẹ́ yẹn ẹ tó bá fẹ́ pè wá ẹ̀mẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè wá sí ẹ fi àmì ìṣirò àmì àròpọ̀ sí iwájú ẹ̀ kó lọ pẹ̀lú ọ̀kan kẹ wá fi 1 1 7 2 2 9 7 0 8 2 ẹni tí ẹ bá fẹ́ pè ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì ká máa lọ ẹ máa fẹ́ ṣàdúrà fún wa ìdí nìyẹn jẹ́ ká máa gbàdúrà ká lè máa gbàdúrà fún àwọn ọmọ wa ẹnikẹ́ni tó bá wá ire Jerusalem yóò ṣeré àwọn ọmọ wa àwa gangan fúnra ara wa tó bá ipá gbàlagbà náà ló kọjá táyìn wọ́n ṣe máa pa náà nìyẹn ẹ wo géńdé ọkùnrin ṣe àwọn sọ pé ẹnì kọ́kọ́ ló pa because bọ̀bọ̀ yẹn náà géńdé ọkùnrin tó pẹ́ nìkan ni wọ́n àtẹ̀jọ́ pò èèyàn 6 ló ṣàpá ẹnì pé ó lágbára. Hello Celestial Reality Check. Ẹ̀rí kó gbẹnu tán. Àwa nìyẹn o. So àdúrà mi fún káàdì kí Ọlọ́run kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Àwọn òbí ẹ̀
kí Ọlọ́run jẹ́ kí wọ́n rí ọmọ tó máa jèrè tí ó máa jèrè wọn ẹ̀yìn wọn á jẹ́ pé ní ṣàìsàn. So it's really pathetic because this particular case ó jẹ́ ìyàlẹ́nu. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó wà involved including ẹ̀yin fúnra yín Ìyálájé courtroom akitiyan yín we never go unnoticed and a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Ọjọ́ tí news jáde ní TVC pé wọ́n ti rí òkú Kadri mo sọ pé torí ẹ̀ ni àwọn ọlọ́pàá ṣe lọ surround ibẹ̀ yẹn tí wọ́n fi close ibẹ̀ down ṣùgbọ́n wọn ti exhume ẹ̀. So but information táwọn gbé jáde which was very good òun ni pé àwa ti gbọ́ the real reason. So wọ́n kàn ní àwọn kan fẹ́ wá do church so àwọn try láti protect kò sọ́lọ́pàá tó máa lọ protect orú nǹkan bẹ́ẹ̀ but they know what they are doing and wọ́n lè láti gbé gbogbo information wọn jáde because it's a very strategic information. So then àwọn bàbá Kadri àti yẹ wọn gbọ́. In fact ọjọ́ yẹn what I did was to speak to Uncle Kadri. So mo lè ṣàlàyé fún pé kọ́ bá ló ṣẹlẹ̀ ó ní àwọn tí ì gbọ́ Daddy Kadri nǹkan àti mọ́mí ẹ̀ ó lọ́wọ́ à ń church pé wọ́n ń ṣe prayer. So ìyẹn jẹ́ àlébù kan tó kún díẹ̀ káàtó fún àwọn ọlọ́pàá because information tí ó jáde sórí kí lorúkọ ẹ̀ TVC yẹ tí àwọn òbí gangan tí wà wẹ̀ ó yẹ káwọn ọlọ́pàá ti communicate pẹ̀lú wọn wọ́n lè gbáradì kó má lọ fa shock tí wọ́n bá gbọ́ lójú. So anyway I think gbogbo ẹ̀ ti fìdí jọ́lẹ̀ síbi kan báyìí ibi tó jẹ́ fìdí jọ́lẹ̀ sí ti gbogbo wa rí òun ni pé wọ́n ti wú òkú ẹ̀ jáde. So gbogbo information tá ti gbé láti ilẹ̀ wá láti February 20th láti bẹ̀rẹ̀ sí ní post. ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ yín ni wọ́n ti dẹ̀ ti gbé jáde ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yín ni. Kò sí rọ́bẹ̀ a lè deny kò sí anybody tó lè deny because gbogbo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ṣàrí gbé jáde wọ́n lè lọ sí ọmọ lọ́mọ. Tẹ́ bá rántí Ìyálájé mi mo bí àmọ́ sọ fún yín ọjọ́ tí bàbá ẹ̀ àti àwọn pàǹtí tí wọ́n lọ sí ibẹ̀ that was 2 days before kan tó lọ tibẹ̀ yẹn pa. Ẹ̀gbọ́n ẹ̀ ní òun ṣubú nígbà tó ń débi fẹ́ǹsì yẹn fẹ́ǹsì bíi shallow grave tán ti gbé òkú ẹ̀ jáde. Ó lóun ṣubú pé kọ́kọ́rọ́ mo ti sọ. Yes. So ó wá kí yẹn ó pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó di pórí in fact wọ́n dé Abẹ́òkúta very late nígbà tó máa padà. So definitely ọmọ yẹn ti ń funra ọmọ yẹn ti ń communicate ṣẹ́mọ̀ ẹ̀jẹ̀ ó lágbára. Ó sọ fún mi pé omi tó ń wà rè ẹ̀hún lẹ̀ ń wá ohun rè ń bì yìí. Ó ti yẹ yín jù nígbà tó ṣẹlẹ̀ gangan ni. So ó ṣe ní láàánú pé àwọn ọmọ ìjọ wa kàkà tí wọ́n ní ọgbọ́n kan ní làákàyè kán tiẹ̀ bá òbí ẹni tó sọ ọmọ nù kán bá kẹ́dùn wọn ní any simple brain láti lè kẹ́dùn pẹ̀lú òbí ẹni tó kú ṣé bẹ́ẹ̀ la bàjẹ́ tó níṣẹ̀lẹ̀ ni. gbogbo ń bá orí ayélujára kiri wọ́n bẹ̀rẹ̀ sí ní kéyìn lédè ní sámúgà síta ẹ̀ ń dìfẹ́ǹdì aṣọ pẹpẹ ẹ̀ ń dìfẹ́ǹdì mẹ́jọ́mẹ́ǹtì ẹ̀ ń fíìtì tó fi jìnnà síṣẹ̀lẹ̀ gbogbo kọ́ńpáǹdì ibẹ̀ yẹn ṣẹlẹ̀ yẹn ló wà bẹ́ẹ̀. bó ṣe jẹ́ pé ògiri lásù ló la ògiri tó wà bẹ́ẹ̀ ló la lásù àti kọ́ńpáǹdì ṣẹlẹ̀ nìkan náà ló wà gbogbo bẹ̀ yẹn. So movement yẹn nǹkan tó ṣùgbọ́n gbogbo yẹn ti rí òun ṣe nǹkan téèyàn lè rí anyway àwọn tó pa wọn ní nísìnyí. kẹ́jẹ̀ wá gbọ́ tẹ́ bá wo confession sheriff mo sọ pé ààrí ìjẹ́ kó wà on head confession sheriff ẹ̀ máa rí tó ń sọ pé àwọn bíi márùn-ún àwọn ṣètò òru ẹ̀jẹ̀ ti sọ gbogbo àlàyé yẹn ti máa ń padà sẹ́yìn so kí nìyẹn mí. wọ́n lọ ṣiṣẹ́ òru pẹ̀lú pásítọ̀. ẹ̀jẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì yẹn. nígbà tí wọ́n pa ọmọ lọ́mọ tán wọ́n tún wọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ ṣiṣẹ́ òru bọ́mọ ṣọ́ọ̀ṣì ọmọ sẹ̀lẹ́ ni wọ́n. kò sí olùṣọ́ àgùntàn tí ò yẹ kó mọ àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ it's a very very risky job tó bá jẹ́ olùṣọ́ tó mọ àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ ó kún díẹ̀ káàtó ẹni tó bá jẹ́ forí balẹ̀ níjọ kan tí wọn náà bá mọ olùṣọ́ ẹ̀ inú ewu ló wà ewu ńlá àgùntàn gbọ́dọ̀ mọ olùṣọ́ ẹ̀ olùṣọ́ gbọ́dọ̀ mọ àwọn àgùntàn ẹ̀ àjẹbẹ́ àwọn ọmọ Ísírẹ́lì ni ò jẹ́ kí Mósè lélẹ̀ lérí náà so ìjìyà ẹ̀ ní gbogbo wọn wà nínú ẹ̀ yẹn mo ti wá fẹ́ sọ pé òwà wí ẹ̀ nígbà tí àwọn bíi márùn-ún nínú àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ tí wọ́n wà nínú ọmọ chọ́ọ̀chì ẹ̀ bí ẹ̀rí yẹ dájú tó fi tó tí wọn náà yẹ ti bá wọn pín nínú owó bóyá orí ọ̀fẹ́ fídíò ṣọfà ló máa yọ ló dẹ̀ máa yọ gbogbo àwọn tó kù bí o tí ì lè sọ because Nàìjíríà la wà anyway
Abdul tí wọ́n tó jẹ́wọ́ pé òun pa alágbájá òun pa tẹ̀lẹ̀dù àríbi tí gbogbo ẹjọ́ ń dà. Àwọn ọ̀jẹ̀gbọ́n náà ọwọ́ ọ̀nà kì dọ́dọ̀ wa wọ́n fẹ́ fi àmọ́ jẹ kọ́ má fi nù wá àmọ́ jà wọ́n jẹ́ gbede wọ́n fẹ́ fi lọ wá ní. Ààrẹ òyá mi ó ní mental problem ní ó ń gbógun mọ̀ wọ́n á pọ̀ ju gbogbo dọ́kúmẹ́ǹtì láàárọ̀ ní mental psychiatric wọ́n á pọ̀ jẹ̀ jáde wọ́n má yẹ ti lè present ẹ̀ fádájọ́ bá ti ní ó yá psychiatric máa bọ̀ wá dúró ṣé lóòótọ́ lọmọ yìí ń gba oògùn tó ti parọ́ wọ́n á dá wọn lè ní kọ́ àti níbi tí wọ́n ti ń dájọ́ ọkùnrin bẹ́ẹ̀ tó bá dìyẹ ní Ọ̀ṣun láti ẹ̀sì rẹ̀ tó gbé 700 billion owó pension tí wọ́n ní kó san fáìní 700 million. àti láwọn tó gbówó tán lẹ́jọ́ ló gbówó mi. Exactly. So Nàìjíríà nìyẹn a mọ bó ṣe ń lọ àdúrà tèmi ni pé kí Ọlọ́run kó pẹ̀sì sí bàbá àti ìyá Kadri gbogbo àwọn tó ń gbọ́ wa àtàwọn tí wọ́n ń wò wá lórí awuyewuye ọ̀rọ̀ yìí tó ń lọ káàkiri ó nǹkan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni pé ẹlẹ́ran ara ni gbogbo wa and ó yẹ ká ṣàbíamọ ẹni tí ò bá bímọ kí ara ọmọ kó tá ìjọ ẹ̀sìn kò ju ìwàláàyè àwọn ènìyàn lọ. bàtà délé ayé là ń ṣẹ̀sìn. So gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń pariwo tẹ́ ń sọ ìrìkì ẹyẹ yìí fẹ́ dára yín tó rẹ̀ máa ẹ̀sìn lè máa táyà gbogbo ẹjọ́ tẹ́ ń lò yẹ lára ara yín gbóná ẹ̀ nídìí ẹ̀ ẹ wọlé yín kẹlọ́mú gàrí. èmi ò kí ń gbọ́ pa mi ò kí ń gbọ́ pò ń tèmi. Ẹ lè gbọ́ ẹ sí lẹ́wù yẹn náà tẹ máa fi gbọ́ ṣèbí ariwo ìjọba náà ni àwọn aláàjọba náà là ń pa. èyí náà wọ́n máa gbádùn wọn dọ́gba tí mi ṣọmọ sẹ̀lẹ̀ wọ́n máa rẹwà gbádùn ìjọ yín débi. anybody tó bá ṣe tí òdà la máa gbé jáde kí ló kàn mí kí ló kàn mí tí wọn. ẹ bá gbèdé ju ibi ẹ bá ti gbọ́ kàdé ni ẹjọ́ dé. bẹ́ẹ̀ni kò sí nǹkan táwọn ọmọ ìjọba ò lè dìfẹ́ǹdì túbọ̀ tí wọ́n lè dìfẹ́ǹdì kò sí. àwọn ọmọ ìjọ yín dìfẹ́ǹdì yá tì. ṣé bí àwọn ọmọ ìjọ yín dìfẹ́ǹdì wọ́n ní kò sókù láyìíká. Rántí gbà tí mo bọ́ ṣe sí òkè bá rí bọ́ ṣe ya bò mí bí. wọ́n ní kò sókù láyìíká. Àwọn ọmọ olùṣọ́ yẹn àtàwọn ọmọ ìjọ ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó jọ irọ́ là ń pa kò rí bẹ́ẹ̀ kìíní kan wọ́n tún lọ bá àwọn èèyàn nínú inbox àwọn tá a lè ṣá blocking àṣà wọn blocking a lè ṣe máa ṣá wọn blocking lọ Facebook ṣe àyè blocking sílẹ̀. adúpẹ́ lọ Facebook. So a lè pera wa ní Christianity tamani sympathy no human sympathy for anybody ó ṣe ẹran lókun náà. Káyọ̀dé Àjàlá mídíà àwọn pastors office ṣé ẹ̀ gbọ́ báyìí ṣé títí tó wá ṣe ẹbí tọ́rọ̀ já sí tẹ́lẹ̀ fẹ́ lọ béèlì olùṣọ́ bàbá béèlì ẹ̀ ṣáà wọ́n bí ọ̀rọ̀ lọ. Wọ́n ti fìdí rẹmi sí kọ́nà kan torí lẹ́tà ìsọnù tó ń gbé jáde kò ní nǹkan. wọ́n tún wọ́n ni wa wọ́n ọ̀pọ̀ pa àwọn justice wọ́n wọ́n ni wa lórí social media wọ́n kàn bọ̀lọ̀ wá a sì mọ́ jẹ́. nígbà tí ọ̀rá dátà fún mi olùṣọ́ yìí gan pásítọ̀ yìí gan ọ̀rá dátà fún mi ábọ̀sibọ̀sí Káyọ̀dé Àjàlá kí ló kàyé mi. èèyàn mélòó náà lè wọ́n nù bẹ́ẹ̀ mélòó náà ti arrest mélòó náà ti jáde ọmọ sọ̀rọ̀ láti January 16. January 16. ọmọ tó pariwo kiri lórí afẹ́fẹ́ yìí nígbà tá a post ọmọ yẹn tá a post sticker pé ọmọ yẹn sọnù ní February 20 mélòó ni wọn ló gbé kó tí wọn tó gbé náà they don't care wọn àdé mọ̀ pé ara wọn ni sófin rùn àwọn àdèkẹ̀lẹ̀ mọ̀ pé ara wa ni sófin rùn láti òdì 20 yẹn wọ́n dákẹ́ wọn gbé ó wá ń kàn pé ó ń kàn yín ẹ̀kẹ́ wa ń jáde ẹ̀ ń ké yín lé ẹ yé gbé ẹ̀rọ ẹlẹ́rù sórí kẹfà tí yín sápá. Ọlọ́run bẹ aláwọ̀ kan wá bá mi Ọlọ́run bẹ lè wú á ṣe kinní kan kinní kan wá lè má mo ní kí ló kàn mí pẹ̀lú kí ló wá kàn mí pẹ̀lú ẹ̀ mo náà lẹ́yìn ọ̀kú àwọn ọmọ sọnù àwọn àbí tó wọlé sí ẹ̀ sọ Ọlọ́run kìíní. àbòsí yẹn jẹ ló máa pa wọ́n àbòsí ló máa pa wọ́n ẹni tó bá ní bí Kadri ṣe kú kò dùn òun kó mọ́ ọmọ tiẹ̀ lẹ́ẹ̀kan lù pa ẹni tó bá ní ìyá Kadri àti bàbá ẹ̀ kò yẹ kán ní. ẹ jẹ́ kúrò bí aláyé please don't mess our pastor yìí wò ẹ gbé ẹyin àti pastor yẹn lọ́jọ́ kò sẹ́gbẹ́ kan jàre. olùrọ̀ dáradára wo nìyẹn ẹ wá ń jáde ẹ kéyìn lébé yín sámúgà ẹ sinmi ẹ wo ara yóò balẹ̀ ọkàn yóò jẹ́ ní balẹ̀ báyìí yóò ní tọ́jà ẹ máa explain ẹ máa táyà gbogbo ẹjọ́ tẹ̀ ń ro yẹn kò necessary èèyàn ti kú wọ́n dẹ̀ mú ẹni yẹn wọ́n gé yánmayàmá. ẹni bó ṣe wọ́n kún ni ṣé odidi èèyàn lẹ́ni tó ẹ̀rí pé odidi èèyàn lórí jàlàjàlẹ̀ torí wọ́n ti ṣá lékiri wọ́n ti ṣá pa tẹ́lẹ̀ ni gbogbo ẹ̀ ó ti kéré ó ti rún. àwọn tí ń parí aṣọ pẹpẹ yẹn wọn fi sí nǹkan lọ́ fi wé ni nǹkan lọ́ fi gbé kúrò nǹkan tìjú kọ́ nìyẹn ni. nǹkan tìjú ni. that's a shame nǹkan tìjú ni because water close is sacred pé ìṣẹ̀lẹ̀ lọ́sùn nìyẹn nílé Ifẹ̀ tí assistant shepherd tó mú aṣọ pẹpẹ tó fi wé olùṣọ́ lórí. ẹ̀bẹ̀ ó mú ago church náà ló fi fọ ọmọ ló fi pa á. Yes, tó gbé kándù tó wà lórí pẹpẹ tó fi dáná fún tó fi kúrò nínú church tó dáa fi tó fún síbẹ̀ sínú church ńbẹ̀ níwájú pẹpẹ ló fi aṣọ pẹpẹ kó tó fi pa tó fi dáná fún tó fi kándù pẹpẹ tó fi kàn ẹ̀jẹ̀ ń kọ́ta ẹ̀ ní tìjú bàbá jẹ́sẹ̀ lẹ́ ń kọ́ ṣé yẹn ní ká má sòótọ́ ní ṣé yẹn ní ká burú ni ṣé yẹn ní ká wà wicked at it àwọn èèyàn wọ́n pè wá ní ọmọ ẹran wọ́n pè wá lólè. ẹgbẹ́ ọmọ ẹran jó. kí
ló dé tí ṣẹlẹ̀ tí lẹ́pẹ́ àti ronú ara wa the secrecy in Celestial Church is too much the shenanigans is every day àwọn tó dẹ̀ ń sọ òtítọ́ yẹn àwọn ọ̀tá ìjọ mímọ́ gbogbo wọn ti kéyìn jáde wọn ti ṣépè kiri gbogbo ṣọṣẹ gbogbo ìpè wọn mórí wọn ṣépè wọn kó orí ìṣẹ̀lẹ̀ ọ̀tá ìjọ ìyálà ìrùpẹ olùṣọ́ yín tó gba owó ẹni tó ń pa tó pín wẹ́lẹ́wẹ́lẹ́ àtọmọ olùṣọ́ yín àti gbogbo àwọn márùn-ún mẹ́bàá ṣọ́ọ̀ṣì ìlérí olúwa ni wọ́n mọ̀. mọ́mọ́ ọmọ ṣọ́ọ̀ṣì yìí ni wọ́n ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n àwọn ọmọ sẹ̀lẹ̀ pààyàn pásítọ̀ náà olùṣọ́ náà pín bẹ́ẹ̀ ẹni kọ́ máa ẹ̀tún ẹ̀ńdìfẹ́ kílẹ̀ dìfẹ́ǹdì ẹjọ́ yálà ìlójú ti ara Galatia ni. ohun tó ṣẹlẹ̀ sí káàdìrí tó ṣẹlẹ̀ bára ṣọ́ọ̀ṣì yìí kọ́ ni. ẹ má gbàdúrà ẹ̀ kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ tẹ̀bí àti ìran yín kẹ́lí bọ́ọ̀dù má gbàdúrà ẹ̀. lẹ́yìn tí wọ́n pa ọmọ ẹ̀ tán ni wọ́n lọ ṣe yẹ̀rìmá. tó yẹ kó ṣẹlẹ̀ wọ́n tún lọ gbé sìn wọ́n tún lọ jó wọ́n tún wọ́n máa kọrin bàbá mi ti sọ̀rọ̀ mi dáyọ̀ lẹ́yìn tó ti pààyàn tán. imagine bóyá bí tẹ́ máa sọ̀rọ̀ yìí Celestial lárí yẹn Nàìjíríà kọ́ lè máa sọ mọ́ ní Celestial lárí yẹn tó ti Celestial ló dé bá wọn báyìí. Gloria Popson àbúrò mi ṣó wà. God bless you sweetheart. Ìwà ọmọ Yorùbá òun lè rí yẹn ní tí wọ́n mú jáde. Gbogbo àwọn tó ń jáde náà tán bẹ́ẹ̀ àṣepẹ́pẹ́ ní àṣepẹ́pẹ́. Níjọ́ tí alápàtà lọ́ni tó ṣe tiẹ̀ àwa sọ̀rọ̀. Àfa àṣetì á sọ̀rọ̀. Nígbà tí Celestial náà wá ṣe tẹ́ ní kádẹ́kẹ́ wá ní kí dákẹ́ ìyá alájẹ́ má sọ̀rọ̀ mi kí ni kí n má sọ pé kí ni. Ẹ bá tún wọ́n ní bọ́ọ̀sì mi ìsà mi ò kúkú ṣe pé màá ṣayé blọ́ọ̀kì tèmi ẹ mọ̀ mi ì nice mo blọ́ọ̀kì yín ni torí mi you go explain tire mi I no dey talk. Àbí ìwà bá pòsì pé gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde pé sí àròsìn parọ́ kò ní yẹ yín àwọn èèyàn bá wá ẹ máa ń wàásùn ẹ máa ń ka bíbélì ẹ máa ń kẹsẹ̀ kò yẹ kó nígbà kan ṣe pé tí wọ́n là ń parọ́ pé kò sẹ́ni tó sọnù kò sẹ́ni tó kú wọn. wọ́n ní ẹni kò sẹ́ni tó kú náà ṣé bí nǹkan tó sọ nìyẹn kò sẹ́ni bọ́dì tó sọnù ẹnìkan kò kú agbègbè yẹn kọ́ ìkan sọ pé ìgbà tó ti pè alẹ́ nìkan pè mí níwọ̀n ìgbà tó ti pè tó fẹ́ pé ibi sẹ̀lẹ́ ló ń dé yẹn ìgbà tí wọ́n fi mi á ti kọjá mi bẹ̀ yẹn á tún sí síwájú bóyá wọ́n ṣe kíní kan mo ní àléèyàn mẹ́ta pé ó ní wájú sẹ̀lẹ̀ wọ́n àti jẹ́ pé wájú sẹ̀lẹ̀ wọ́n ti mú mọ́lẹ̀ kò lè kúrò bẹ́ẹ̀ yẹn náà. àwọn apọ̀dà tó ń jáde yìí àwọn apọ̀dà tí wọ́n ń datán lẹ́nu ìdìrín tọ́pọ̀lọ́ wọn ti yòrò ọmọ sẹ̀lẹ̀ kan ló rápálá wọnú hòtẹ́ẹ̀lì ní Ìbàdàn táàrí mọ́. ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n ṣe wá ní Success Hotel Ìbàdàn. wọn jáde wọn sọ̀rọ̀ sí yẹn o. ẹ kì í dìfẹ́ǹdì ara yín. ìyẹn ò kàn wọ́n ọmọ ọjọ́ yín ni tó ń wọ sùtánà tó lọ́jọ́ tí òbí tó ń bẹ̀ ló ń pé ní Kòròdú. ọjọ́ tọmọ ọjọ́ yín olùṣọ́ lọ́wẹ̀ fọ́mọ nínú odò Agbalúgbú tó odò gbé lọ àwọn ọmọ sẹ̀lẹ̀ ò sọ̀rọ̀ pásọ̀ sọ́fìsì gan àgbà kan Ṣẹ́gun Àjàlá mídíà gan ò sọ̀rọ̀. gbogbo yín àbòsí ta yín ẹ̀jẹ̀ ní bọ́ nídìí àbòsí yẹn àwọn aláìda ènìyàn èṣù ni wọ́n náà wọ́n wà gbọ́ níbù ni níjọba yìí èsì ló pọ̀ jù wọ́n kàn wọ sùtánà àpòtí ìlara owó. ó yẹ kó náà máa change àwọn aṣọ alábòsí yẹn kó kàn kúrò ní white ní kó di black mọ́ wọn lọ́rùn á bẹ̀ lọ fún yín. ọlọ́run change ẹ̀ dúdú lọ́wọ́ bàbá wojú ẹ̀mí dáadáa á mọ̀ pé ọlọ́run ti pààrọ̀ ẹ̀ ọlọ́run ti pààrọ̀ ẹ má lọ wáṣẹ́ kúnṣẹ́ ara yín kẹ wá bílé ayé yín ṣe máa da kẹ má ṣòṣì. kí wọ́n pààyàn 1.9 million owó tí ò wọ 2 million ẹ kò pọ̀ ọmọ lọ́mọdà mi. ọmọ ìjọ márùn-ún odidi ọmọ ìjọ márùn-ún ọmọ ìjọ márùn ọmọ ìjọ márùn ọmọ ìjọ Celestial ìlérí olúwa márùn ló wà ń bẹ ó rẹ pé sheriff ló wá láti ta tó fi pé mẹ́fà. àkàmọ olùṣọ́ nìyẹn o tóun náà gbowó. àkàmọ olùṣọ́ mẹ́fà tábàkọ olùṣọ́ di méje kò sí ara mọ́ṣáláṣí láàrin wọn o kò sí ọmọ rìdíìmù bẹ́ẹ̀ wọ́n kára wọn o ṣọ́ọ̀ṣì làwọn kan ti ṣe ẹ̀sìn o àwọn bí méjì náà ni wọ́n dúró lọ́jọ́ yẹn tí wọ́n. àwọn méjì tí ó dúró ọ̀rẹ́ pé muslim name ni wọ́n ní bóyá wàhábà muslim name làwọn yẹn. ìyálàjẹ ọlọ́pàá tún béèrè ó ní àdúrà kílẹ̀ lọ gbà ní ṣọ́ọ̀ṣì lẹ́yìn tẹ́ ṣe nǹkan tẹ́ ṣe ìtàn prayer point kílẹ̀ wá lọ ń gbà ní ṣọ́ọ̀ṣì. ó lọ ṣọpẹ́ ni. ẹ wo Nàìjíríà yìí mo bẹ̀rù ẹ̀yin ará Nàìjíríà ẹ̀yin ará Sẹ̀lẹ̀ mo gbèdì fún yín o mo júbà yín mo bẹ̀rù yín gidi gan ẹ̀yin gangan ló ń pè ní ayé ẹ̀yin ní ìjọ mímọ́ ayé ń bẹ ó fún wọn olú. yẹ́rìmá nígbà tó pààyàn tán wọ́n tó lọ ṣe yẹ̀rìmá ṣé wọ́n dé lákùn how are you sir kí lẹ pé. àǹkọ jerima àǹkọ yẹn. jerima kí wọ́n lẹ̀ pé yẹ̀rìmá ẹgbẹ́ kú ẹtọ́ jẹ́ bóyá òkè máa sọ ẹ máa lọ ẹ bá ti mọ̀ pé ẹ sọ ẹgbẹ́ ẹ̀yàn ọmọ Sẹ̀lẹ̀ kí ló máa ń pè ṣé jerima àbí yẹ̀rìmá bóyá orun kìíní kan jọ nǹkan tó máa ń sọ ẹ máa lọ àwọn ọmọ kóòtù máa já mi sí ẹgbẹ́ bá mi kọ́ torí wọn ò ní sọ ara wọn ni sọ tí rùn àwọn Sẹ̀lẹ̀ ni wọn àwọn Sẹ̀lẹ̀ ni àwọn ọmọ ìjọ Sẹ̀lẹ̀ márùn ló pààyàn àwọn ọmọ ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Sẹ̀lẹ̀ wọn ni bọ̀dà ábítò ní fẹ́ sọ̀rọ̀ tó láwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn ni
No, mi ò ṣe èmi ò sí ní di àpò. Àní ṣé jẹ̀rìmà bí yẹ̀rìmà ẹ̀ sọ. Irọ́ àkọ́ jẹ̀rìmà yá mọ̀ lámà. Jẹ̀rìmọ̀ àwọn èèyàn tẹ̀ tí kọ́ jẹ̀rìmọ̀ yá mà ẹ ṣeun jàre jẹ̀rìmọ̀ yá. Sọ́ra lè fi ṣòkú ọmọ ẹ̀. Yorùbá ní òfin ẹni iṣẹ́ lómi ìkọ́nà mọ́ jẹ́ kí wà ní òde bá wa ẹrù tálábí ọmọ òkè ń tú kọ́ máa ráyọ́ mọ́ dìsẹ́nu ọ̀nà wa. Lọ́wọ́ rẹ̀ tí kò sí ìwé tí mọ̀ kò sí sítórì mọ́ sí ó ti kú wọ́n sì rí láyè ká. Ṣùgbọ́n àwa mọ̀ lórí ìtẹ̀ta ti ṣe clarification ni pé aṣọ orí pẹpẹ yẹn wọ́n lọ mú nínú church ni pé kán fi páàkì òkú ẹ̀ kì í ṣe pé wọ́n ti fi sí tẹ́lẹ̀. Èyí jẹ́ clarification bọ̀ fún ẹ̀dẹ̀ rí kì í ṣọ according to kọ́tà àgbọ̀ kì í ṣọmọ court kì í ṣe ara wọn àrìnfẹsẹ̀ sí ó kàn wọ́n láàrin ibi tó ti ṣèpàdé ni. Pẹ̀lú ń tá a gbọ́ ọmọ aráyé sì dẹ́mi ẹ̀ légbodò wọ́n sì sin. Wọ́n sin tán wọn wọnú chọ́ọ̀chì wọn lọ ṣèdúpẹ́. Wọ́n pín owó wọ́n pín fún pásítọ̀ mẹ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn gbogbo èèyàn sọ pé ṣé wọn wà nímọ̀ pé nǹkan báyẹn ṣẹlẹ̀ ní tòsí ni láyìíká torí bẹ́ẹ̀ náà nípa ẹ mọ̀ pé àyíká náà ni àwọn muslim àwọn ọ̀sẹ̀lẹ̀ ibẹ̀ ni pásítọ̀ òṣèpàdé yẹn náà gbé pẹ̀lú àwọn mẹ́. Ilẹ̀ lásán ni òtẹ́yìn náà lọ jágbà táǹtàlẹ̀ yẹn fún ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ìlérí olúwa bọ́lẹ̀ ti rí lẹ̀ ilẹ̀ yẹn tẹ́ ẹ fi kọ́ ṣọ́ọ̀ṣì yìí sí tẹ́ ẹ kọ́ rẹpẹtẹ bọ́lẹ̀ ti rí tẹ́ ẹ kọ́lé tẹ́ ẹ kọ́ ṣọ́ọ̀ṣì sí bọ́lẹ̀ ti rí. Torí lára ilẹ̀ lásán ni ṣé lásán ló talẹ̀ fún yín àbẹ́ ẹ̀kọ́ dédé lọ gbalẹ̀ pé tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ bàbá wa ń dé pàtó ẹ lọ gbalẹ̀ ni lẹ bá yà kónú ẹ̀ lẹ bá yà kọ́ lẹ bá ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kí ìjọba ó yẹ kí management lásán kan gbalẹ̀ yẹn padà lọ́wọ́ yín agbègbè yẹn kọ́ dẹ̀ clear torí ó ti dàbí lion den tẹ́pẹ́ ní kò lè gbàbẹ̀ kọjá ibi tó ń lọ nìyẹn kò lè gbàbẹ̀ kọjá báyìí kò lọ lé ẹ̀ báyìí ó ti di lion den ó yẹ kó clear gbogbo ẹ̀ ni then mo wá rọ̀ wá gbogbo àwa tó jẹ́ wípé a máa ń rò pé shortcut kí nǹkan ragba tí wọ́n ti ragba ibi kí mo ti máa ń gbà tẹ́lẹ̀ láti ń gbà lọ́sàn-án kí nǹkan gbá bíi tí wọ́n ti ń nígbó díẹ̀ ẹjọ́ mọ́ èyí tó wà lójú títì kan báyàn lẹ́ ó risk ẹjọ́ mọ́ jẹ́ ká máa ṣe jẹ́ ká máa wà very careful because ó ṣeé ṣe mò ń rò pé bóyá yóò tí ì ṣojú bó ó ṣeé ṣe tó bá jẹ́ wípé ó ya tètè gba títì ó tiẹ̀ gba títì bẹ̀yẹn lè jìnnà bóyá ká ló bá gba títì kó ná iná straight bóyá ìbádélé láyọ̀ àtàláfíà ẹ jẹ́ ká ṣọ́ra fún nǹkan tó bá ti ń jẹ́ shortcut tó ní pé kílé tí wọ́n ṣe initiate ẹ̀ instead of yes òótọ́ dẹ̀ ni kílé tí wọ́n initiate ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn instead tó fi pa torí owó tó wà ní àkáǹtì ẹ̀ ni. torí owó tó wà lákàǹtì ẹ̀ ni kò sí kan tá a fẹ́ sọ mọ́ kò sí sórí kankan mọ́ wọ́n ti pa àwọn pictures pọ̀ videos pọ̀ tó send lóríṣiríṣi ìní ẹ̀wọ̀n pẹ́ ń báyọ̀ nínú jẹ́ ìlú ṣe gbé síta ṣùgbọ́n nǹkan tá a bá tún rí anything láti fún wa ní update á máa jẹ́ kẹ́ gbọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ update tó wà lẹ́ni pé wọ́n dẹ̀ ti gbé lọ sí mainland hospital ní Yaba bọ̀dà àwọn òbí ẹ̀ afẹ́kọ́ wọn sí kọ́ lè pọkànpọ̀ sójú kan wọ́n ti ń dààmú láti on the 17 tó ti gbọ́ pé wọ́n ti ń wá ọmọ ẹ̀ títí di òní ìtàn lọ wo jáde so tó bá ṣe tọmọ yẹn bá wọlé sùn ẹkún wọn yẹn wọn á mọ̀ á tún wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ but at least wọ́n ti mọ̀ pé wọ́n á tẹ̀lé move on bó bá yá ẹ ti gẹ́ nǹkan tí mo sọ nígbà tó bá ṣe wà ní mọ́ṣúárì wọ́n á ṣe máa dààmú ẹ má gbà ipá bí òkúta ni bàbá àti ìyá ń gbé ọlọ́pàá ti wú òkú yẹn ní Èkó ní òkú wà wọ́n á lọ gbé wọ́n fẹ́ gbé wá sábẹ́ òkúta láti fún ní proper burial ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ran bàbá yẹn lọ́wọ́ kí bàbá yẹn lè sin òkú ọ̀hún bó ti pé àkè gbàdúrà ṣe tó gbàdúrà kó jẹ́ òbí kó fọwọ́ ọmọ ẹ̀ kó fọwọ́ ẹ̀ gbọmọ sí mo dẹ̀ gbàdúrà pé lágbára Ọlọ́run ò ní rírú ẹ̀ àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí Ọlọ́run Elédùmarè bá wa tù wọ́n nínú á rọ̀ wọ́n lọ́kàn àwọn tó dẹ̀ pààyàn náà nísìnyí ẹ̀rù á máa bà wọ́n láti kú ṣùgbọ́n ó rọrùn fún wọn láti pààyàn àbí oyè Ọlọ́run. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò. Drive TV. Thank you, Chloe. Drive TV.
driving you around the world.